ẹ wo ohun tí Iyabo Òjó ṣe láyàájọ́ ọjọ́bí Mohbad. Gbajúmọ̀ òṣèrébìnrin onítìátà ilẹ̀ wa ní Iyabo Òjó àtàwọn ọmọ orílẹ̀-èdè wa kọ̀ọ̀kan tí wọ́n mọ àyájọ́ ọjọ́ ìbí olóògbé ìlérí olúwa lọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad ti bọ́ sórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń kí i bó tilẹ̀ jẹ́ pé kò sí láyé mọ́ báyìí. Ọjọ́rú ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹta oṣù kínní ọdún 2024 yìí ló yẹ kí olóògbé náà ṣàjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ ká ní pé ó wà láyé. Ṣùgbọ́n ikú tó mú un lọ lójijì lọ́jọ́ kejìlá oṣù kẹjọ ọdún 2023 tó kọjá yìí nílùú Èkó lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kò jẹ́ kí eléyìí ṣeé ṣe fún un. Nínú ọ̀rọ̀ ìkíni tí Iyabo Òjó gbé sórí ẹ̀rọ ayélujára rẹ̀ ló ti rọ àwọn aláṣẹ ìjọba ilẹ̀ wa pé kí wọ́n sa gbogbo ipá wọn láti rí i pé wọ́n fìdí òótọ́ ohun tó pa olóògbé náà múlẹ̀ kí ayé sì rí ojú òṣìkà níta gbangba. Síwájú sí i, Iyabo Òjó tún ṣèlérí pé láìpẹ́ yìí lòun máa gbé ìgbésẹ̀ akin nípa lílọ bá àwọn aláṣẹ ilẹ̀ wa kọ̀ọ̀kan láti ran òun lọ́wọ́ lórí ọ̀rọ̀ ikú olóògbé náà kí òótọ́ lè fojú hàn kedere. Lára ọ̀nà àrà tí Iyabo Òjó gbà ṣèrántí àyájọ́ ọjọ́bí olóògbé náà ni pé onírúurú fọ́tò Mohbad ló gbé sórí ayélujára tó sì ń kí olóògbé yìí ní mẹ́sàn-án mẹ́wàá. Yàtọ̀ sí Iyabo Òjó tó ń kí olóògbé náà lọ́jọ́ àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ yìí, gbajúmọ̀ òṣèré tíátà elédè Gẹ̀ẹ́sì nì Tonto Dike náà kí olóògbé yìí lọ́jọ́ náà. Ohun kan ṣoṣo táwọn èèyàn yìí ń sọ lórí ikú olóògbé náà ni pé àwọn kò ní sùn tàbí fọwọ́ lẹ́rán rárá àfìgbà tí ojú aṣebi bá hàn síta gbangba tíjọba sì fìyà ńlá jẹ àwọn òṣìkà tó pa olóògbé Mohbad dànù láìpẹ́ ọjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.